Ẹ káalẹ́, Pòfẹ́sọ̀ Àtúrátàbí Èlùbọ́ ni oníròyìn yàn kan bí ọgbẹ́ aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta já nípa igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó ko gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin gẹ́rẹ́gẹ́ ní 15 minutes to 3:30 lù ní ìlú Abidjan. Ẹ ṣé bí ẹ ti ṣe ranjú kalẹ̀ bí òkú ọlọ́mọ láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ìròyìn kúmọkùmọ wáyé láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Òmátà. Bobrisky fẹ́ mọ iye àwọn olóṣó tí wọ́n pàdánù pátá wọn ní ọdún 2019. Àti ọ̀dọ̀ ọmọ Ìgbò tí wọ́n ti ra pátá náà àti ímeèlì rẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kí Esa Proud máa pe General Ọbásanjọ́ ní ọ̀nkú Ṣẹ̀gẹ̀lú. Bàṣírù Àdìsá tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí bàbá Agbọ̀nyin ló sọ bẹ́ẹ̀ lákòókò tí ó ń fi èdè kọ́ àwọn China ní orin ìdágbére. Ẹ ṣé bí ẹ ti ṣe ranjú kalẹ̀ bí òkú ọlọ́mọ tí ẹ ń gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà. A kú oríire! Ìyàwó Gbénga Daniel yóò bí ìbejì ní ọjọ́ 31st of this month. Ni Professor Gambari bá gbà láti kó ẹ̀wà pupa wọlé fún àwọn ará Kòtónú. Ẹjọ́ ẹ kò débí o, nǹkan wọn àsìkò lọ́gàn yìí ẹ̀wà lèmi náà láìpẹ́ o. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́. Ẹ ṣé bí ẹ ti ṣe ń ṣe hàhà bí àgbàdo àkọ́yà. Èmi ni mo dá ọkọ̀ Titanic sómi ní ọdún 1954. Ẹ̀rí ọkàn ni kò jẹ́ kí n gbádùn. Olóyè Láyí Muhammed ló sọ bẹ́ẹ̀ lákòókò tí wọ́n ń ṣe àbẹ̀wò sí àwọn aṣẹ́wó kan ní ìlú Afghanistan fún àrùn kòrónà tí ó gbòde ní ìlú Italy. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ o. General Muhammadu Buhari ti fi ìbínú sọ̀rọ̀. Ó wí pé àyàfi bí Gani Adams bá lè róòkù Abba Kyari ni òun yóò tó rẹ́rìn sí gbogbo ará ìlú. Àti lóde ṣe ó tẹ̀síwájú wípé òun mọ̀ pé dandan ni ìtì dandan láre tì èpè àwọn ọmọdé àti àwọn Yorùbá ló pa Abba Kyari. Lóde ènìyàn bá ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ náà ló máa tẹ̀lé pè báwo àwa ò kì í ṣèpè o. Inú ń bí mi gidigidi Liz ọmọ Ìbàdàn ló sọ bẹ́ẹ̀. Ẹ sọ fún Alhaji Dangote Aliko kó yé pe nọ́mbà mi mọ́. Kì í ṣe èmi nìkan ni olówó ni tí ó wà ní ìlú Nàìjíríà. Liz ọmọ Ìbàdàn tó ń ṣe kọ́mẹ́dì ló fi ìbínú sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọmọ Ìbàdàn Alhaji Dangote ń pe nọ́mbà ẹ̀ oníkí wọ́n má pè mọ́ lórí òókan tó lóun ò bá ìjì ṣe àti di 20 ẹ̀ á léwu. Àṣé òtítọ́ ni Kẹ́mi Olúnlọ́yọ̀ bí ọmọ mẹ́fà fún bàbá Sàlá ní ọdún 1942. Wọ́n ní Láńrè Tẹríba ló wá kọ orin wákà níbẹ̀ ní ọjọ́ náà orin gospel níbẹ̀ ní ọjọ́ náà. Múyìwá authentic sọ wípé ìdí nìyẹn tí bàbá Sàlá fi ń fi èdè Ọ̀yọ́ ṣe kọ́mẹ́dì fún ìrántí bàbá tó bí àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀. Gbogbo máa jẹ lọ lóòótọ́ ọgbọ̀n á máa jẹ bọ̀. Ṣé ó gbé àṣeyàwó bàbá Sàlá ni àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀ ọmọ mẹ́fà ọlọ́wọ́ abáyín wò wọ́n. Dr. Abba Kyari ló kọ ìròyìn fún wa nígbà tí Chief Kẹ́mi Olúnlọ́yọ̀ tí wọ́n tú ní èdè Ìbàdàn sí èdè Pòtogí. Èmi ọmọ yín aborípo eégún lẹ́rìn igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó kù ni ó kà
kà á fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Ẹ má gbàgbé láti subscribe, láti comment, kí ẹ share. Kò ná yín ní nǹkan kan. Bí ẹ bá fẹ́ kí ìròyìn kúmọkùmọ máa tẹ̀síwájú, ẹ jọ̀wọ́, nítorí wípé ìgbádùn tiyín òun ló jẹ wá lógún. Tó ó wù ní kí a pa ajá ní Mùsìn bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Àwọn Kàlàbá ni kò jẹ́, ìyókù tún di ní ọjọ́ méje. Ẹ jọ̀wọ́, imú yín ni kí ẹ máa fi mí o.